Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ ìwádìí láti mú ọ̀daràn tó pa akọ̀wé ẹgbẹ́ onímọ́tò nípínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Tọ́ba Ajíbóyè, ẹni tí gbogbo èèyàn túmọ̀ sí Tọ́ba Ijaya. Ṣebí lánàá òde òní ni ìròyìn ikú rẹ̀ gba ìgboro kan. Bẹ́ẹ̀ ìwádìí fi hàn pé lásìkò tó ń bọ̀ láti àdúgbò rẹ̀ ibi tó ti ṣèwé ní Fádèyí lẹ́kọ̀ọ́ làwọn agbébọn rìn ti dá a lọ́nà, ìyẹn lójúnà Ìkòròdú, tí wọ́n sì yìnbọn fún un láti iwájú mọ́tò rẹ̀. Kódà gbogbo ara mọ́tò rẹ̀ ló kún fún ọ̀tá. Ó sì lè jẹ́ pé nǹkan táwọn èèyàn ń sọ tẹ́lẹ̀ ni pé Ajíbóyè yẹ ìkọlù yìí, tí wọ́n sì ń gbé ọ̀rọ̀ wọn kiri wípé kinní kankan kò ṣe é o. Ṣá o, lánàá gan ni wọ́n kéde ikú rẹ̀ ní St. Nicholas Hospital lérékùṣù Èkó, ìyẹn ìjọba ìbílẹ̀ Lagos Island, tí wọ́n sáré gbé e lọ. Láfikún, níṣe ni wàhálà bẹ́ sílẹ̀ lánàá lásìkò tí ikọ̀ agbófinró gbèrò àti gbé òkú rẹ̀ fún ìwádìí. Wọ́n ní níṣe làwọn ẹgbẹ́ onímọ́tò kò jẹ́ kí ẹnikẹ́ni wọlé sí sàkání hospital ọ̀hún. Ṣá o, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó arábìnrin Abímbọ́lá Adébísí ti sọ pé àwọn ọlọ́pàá ti yí àdúgbò náà ká láti lè paná wàhálà kankan tó bá fẹ́ ṣẹlẹ̀, àti pé ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó yóò rí i dájú pé wọ́n wọ́ àwọn ọ̀daràn tí wọ́n ṣiṣẹ́ ìdíwájú adájọ́. Abẹ́ ni wọ́n rọ àwọn aráàlú, pàápàá jùlọ àwọn olólùfẹ́ Tọ́ba Ijaya, kí wọ́n má ṣe dá wàhálà mìíràn sílẹ̀, kí wọ́n sì gba àwọn ọlọ́pàá láàyè láti ṣiṣẹ́ tiwọn. Nítorí tí wọ́n ní kó padà sí Nàìjíríà, níṣe lọkùnrin òjíṣẹ́ Ọlọ́run yìí bínú para ìdànù o. Lórílẹ̀-èdè Amẹ́ríkà gan ló ti ṣẹlẹ̀. Àlùfáà Benjamin Okwu Imadu, ẹni ọdún 54 ti ilé ìjọsìn Kátólíìkì, ló kú sílé rẹ̀ tó wà ní Linfield, orílẹ̀-èdè Amẹ́ríkà, ọjọ́ kejì oṣù kejì ọdún yìí. Gẹ́gẹ́ bí olórí ìjọ wọn ní Boston, Wòlíì Richard ṣe ṣàlàyé, ó ní láti ọdún 2021 ní Imadu ti ń ṣiṣẹ́ oníwàásù nílé ìwòsàn kan àti iṣẹ́ fadá ní ṣọ́ọ̀ṣì kan nílùú Cape Ann, àti pé lọ́jọ́ 29 oṣù kejì ọdún yìí ní páálí ìrìnnà rẹ̀ ó dópin lórílẹ̀-èdè Amẹ́ríkà. Èyí ló jẹ́ kí wọ́n ránṣẹ́ sí láti ilé ìjọsìn tó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ nílùú Abakaliki lórílẹ̀-èdè Nàìjíríà wípé kó máa padà bọ̀ wálé fún iṣẹ́ Ọlọ́run tuntun tí ó bẹ̀rẹ̀ lọ́jọ́ 4 oṣù kẹjọ ọdún yìí. Ṣùgbọ́n níṣe ni Imadu takú pé òun ò ní wálé o. Nínú àgbékalẹ̀ tó gbé sórí ẹ̀rọ ayélujára ilé ìjọsìn rẹ̀ lóṣù tó kọjá, níṣe ló dágbére fún gbogbo èèyàn. Ó fi kún un pé òun ò fẹ́ padà wálé, ṣùgbọ́n kò sí nǹkan tóun lè ṣe, àti pé àsìkò òun ti tán lórílẹ̀-èdè Amẹ́ríkà nìyẹn. Láfikún, lọ́jọ́ Sunday ìkẹyìn tó lò láyé, níṣe ni ìjáyà ọkàn, ìyẹn panic attack, ṣe é lásìkò tó ń wa mọ́tò lọ ṣọ́ọ̀ṣì tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Bó tilẹ̀ jẹ́ pé nǹkan tí olórí ìjọ ní Boston, àlùfáà Richard ẹni sọ fún àwọn akẹgbẹ́ rẹ̀ lọ́jọ́ Monday ni pé Madu para ẹ̀ dànù ni. Ṣùgbọ́n ìjọ wọn ò sọ pé ó ṣekú para ẹ̀ ni o. Bẹ́ẹ̀ ni agbẹnusọ àwọn ọlọ́pàá ọ̀gbẹ́ni Tọ́ka Paul sọ pé ìwádìí ń lọ lọ́wọ́ lórí ikú tó pa á, bẹ́ẹ̀ ni kò sí ẹ̀rí pé ẹlòmíràn ló pa á dànù. Ṣá o, ìròyìn tí ẹgbẹ́ òṣìṣẹ́ Nàìjíríà àti Amẹ́ríkà jọ gbé síta ni pé ìrẹ̀wẹ̀sì ọkàn tó bá Madu bí wọ́n ṣe sọ pé ilé ti yá ló jẹ́ kó para ẹ̀ dànù, pàápàá jùlọ bí wọ́n ṣe ń jí àwọn pásítọ̀ Kátólíìkì gbé tí wọ́n sì ń pa àwọn mìíràn dànù káàkiri Nàìjíríà gan ló ṣẹ̀rù bá. Èyí tó ń kan ọmọ Nàìjíríà lóminú ni pé kí ló dé tí Madu ṣe kọ̀ láti padà sí orílẹ̀-èdè rẹ̀, pàápàá jùlọ sí ṣọ́ọ̀ṣì tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ òjíṣẹ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí ọmọ bíbí orílẹ̀-èdè yìí, St. Teresa Cathedral nílùú Abakaliki, ìpínlẹ̀ Ebonyi ni Madu ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀, àti pé ọjọ́ keje oṣù kejì ọdún yìí ni ò bá jẹ́ ọdún 25 tó lò lẹ́nu iṣẹ́ náà kó tó jẹ́ Ọlọ́run nípè. Ju gbogbo ẹ̀ lọ, kí Ọlọ́run tẹ́ àlùfáà yìí sáfẹ́fẹ́ rẹ̀.